Africa Content TV. Our colleagues in the National Assembly, Ogun Federal Constituency, Ogun Asunu Lyrics Federal Constituency, Moshi Federal Constituency, Okiaba. That is congratulations. What is his speech? What are you saying? You see? Well, ẹ jẹ́ kí sáyé. Please open the gate there for everybody. Yes. Oshuka people, where are you? Raise up your hand. Can I feel you? Can I touch you? I want to have a prayer of you. Are you to be my prayer? By the right, by the left, ladies and gentlemen, king of music, the man who brought culture into Fuji music, and everybody saying welcome. Ramon Halaji, our host, you are doing well. All right, let's go. Alhaji Ramania. Àgbàgbé àṣà ìdílé wa. Civilization ló dàgbà pé gbogbo fàdà lè bá.
ọlọ́run bẹ̀rẹ̀ níṣẹ́. Rọ́ìsù sọ àárín kàfàtẹ́. Mo ní lójú ọlọ́run bẹ̀rẹ̀ níṣẹ́. Mo lọ bá jẹ́ bàbá Barrister o. Ó ní kí n bá fún ìfúnjì yìí nílẹ̀ o. Ó fún mi lágbàdá orin pẹ̀lú kùbàárì o. Ó ní kí n mú ṣọ́ọ̀bù fún orin kí n má lù kí n gbọ́. Àmì kí n ta orin tó jẹ́ tí èsì yẹn. Ó lọ kọ́ ilé mo fẹ́ kọjá káyé mọ̀. Pápá yẹn lọ lálọ́ ní pé fún jìnnì yìí lò lọ. Pápá yẹn lọ lálọ́ ní pé fún jìnnì yìí lò lọ. Pápá yẹn lọ lálọ́ ní pé fún jìnnì yìí lò lọ. Ọlọ́run tó lè ní onítùmọ̀ ń lò. Ọba ìgbàgbogbo ọjọ́ pẹ̀lú oṣù. Ṣé kẹ́rẹ́ fọ́ ìdè fisálù dọ́nà ọ̀nà rẹ̀? Ṣé kẹ́rẹ́ fọ́ ìdè fisálù dọ́nà rẹ̀? Ṣé kẹ́rẹ́ fọ́ ìdè fisálù dọ́nà rẹ̀? Kóra yìí dẹ̀ máa dá lọ́la dẹ̀ mọ̀ nìyí wa. Ó gbọ́ fàgbà ó tún dá sọ́kò kìí kìí. Torí ní èyí fi sípò ní ìdẹ̀ra. Torí yìí ó fi sípò ní ìdẹ̀ra. Torí ní èyí fi sípò ní ìdẹ̀ra. Ẹ bá mi sọ pé kì í ní sí àìdá ọkùn òkú. Mẹ́sìkárì ó tún ní kì í ní sí àìdá ọkùn òkú. Mẹ́sìkárì ó tún ní. Ẹ bá gbọ́ ìwé sọ pé I prefer Fuji music to other genres of music. I prefer Fuji music to other genres of music. I prefer Fuji music to other genres of music. I prefer Fuji music to other genres of music. Oya lókùlókù fojú dárò. Ìyá kọjá lóko lọ́jọ́.
Bọ̀dá ní wèrè láyé wọn máa kọ́ máa retí. Kó tó di pé ọlọ́pàá ta bẹ́ẹ̀ni ìwà láti ní wèrè ìwúlẹ̀ tó ti pọ̀ lẹ́pẹ̀tẹ̀. Ẹ bá gbọ́ pé wọ́n mọ̀ sára, tó bá sọ wípé wọ́n mọ̀ sára, ajẹ́pọ̀ ti bà wọ́n rí. Èèyàn tí ò jagun kò lè mọ gravity ogun. Ọ̀rọ̀ fẹ́kẹ̀ mọ́dà òwò pẹ̀lú ọ̀run olúkìkí. Bó ṣe ṣe gbọ́ sí ìjà láyé gbọ́dọ̀ mi bẹ̀rẹ̀ bí. Ọlá tó bá sì kó padà ẹ̀bọ̀n náà ní. Ìpàdé bàbá wà ká wá sí ìlú ìjọba. September ọjọ́ àìtó, wọ́n ní sáà October ọjọ́ àìtó, November ọjọ́ àìtó, ẹ̀rọ padà bọ́dún, padà ìṣàkọ́dún, ẹgbẹ́gbẹ́ tó wà nílẹ̀ ẹ̀rọ lọ. Bàbá ẹjọ́ àìtó, padà bọ́dún, padà ìṣàkọ́dún, ẹgbẹ́gbẹ́ tó wà nílẹ̀ ẹ̀rọ lọ. September ọjọ́ àìtó. Mr. October ọjọ́ àìtó, ìgbàkan November ọjọ́ àìtó, December ọjọ́ àìtó. Àkọ̀rẹ́ lórí ìmọ̀ṣọ̀pá, káàgbé sókè, lórí ìmọ̀ṣọ̀pá, káàgbé sókè. Fuji Musicians Association, lábí ìmọ̀ṣọ̀pá, káàgbé sókè. Fuji Musicians Association, lábí ìmọ̀ṣọ̀pá, káàgbé sókè. Ẹja fún mi lẹ́ni tó lọ sí ilẹ̀ ṣe. Bàrùsá sí bàbá wa ti bẹ̀ ní ọ̀run. Adówá mi lẹ́ni tó fi lẹ́yìn ṣe. Kọ̀ní jẹ́ ìlà bàbá wa tó sì bẹ̀. Adówá mi lẹ́ni pẹ̀lú ìsọ́kọ̀ sí. Òsínwá ìjọ olúwa wà lọ́dà lórí. Thank you.